can summarize it. Stroke simply means when blood to the brain is cut off, thereby starving the cells or the tissues in the brain of oxygenated blood, which is useful for maintaining the working function of the brain. So tó bá ti di pé bóyá blood ti cut off, ẹni ẹ máa ní nǹkan tá à ń pè ní stroke. Now stroke méjì ló wà, a lè ní bíi 2.5. A ní ischemic stroke, a ní hemorrhagic stroke. Inú ischemic stroke yẹn a tún nǹkan tá à ń pè ní transient ischemic stroke. Kí là ń pè ní ischemic stroke? Ischemic stroke ni wípé tó bá di pé blockage àwọn bíi fatty particles ó ti block ibi tẹ́jẹ̀ ń gbà kọjá ní brain tí kò jẹ́ kí blood kọjá ní brain, so tó wá starve àwọn cells yẹn ní oxygenated blood, ẹni yẹn máa ní nǹkan tá à ń pè ní ischemic stroke. Now kí wọ́n ní transient ischemic stroke? Transient stroke ni ischemic stroke tó ṣẹlẹ̀ tó dẹ̀ resolve within 24 hours. Dábìí wọ́n fẹ́ ní ẹni sign pé o máa ní stroke tó bá ti sáré o. Then ìkejì hemorrhagic stroke ni stroke tó ń pé blood àwọn arteries wà ní brain ó burst, ẹ̀jẹ̀ wá ń sùn sínú ọpọlọ, ẹ̀wọ̀n pé ibi tó ń lọ kò lè lọ mọ́, èyí tẹ́jẹ̀ máa fi lọ síbi brain àwọn brain cell tó nídìí ẹ̀ ó wá ń pọ̀ sínú brain, ẹni yẹn máa ní ìwọ́n tá à ń pè ní hemorrhagic stroke. Now àwọn bíi 85% of people ló ní ischemic stroke, about 15% ló ní hemorrhagic stroke. Now in the whole year a máa ní about 15 million people tó máa ní stroke all over the world. 5 million of them dies. 5 million of them recovers, and 5 million of them are disabled. Now, kí ni àti àbáfẹ́ ní stroke? Àwọn kan mí ta máa ń consider ni. A máa ń pè ní symptoms tí àwọn akọ ní gbàrà tí wọ́n fẹ́ ní stroke. A máa ń pè ní fast. 1. Health yẹn dúró sí face. Tó bá ti ń pé ẹnu ti ń jọ̀ wálẹ̀, ibi àwọn ẹnu àbí ẹnu ti ń wọ́. Ìyẹn ni ẹni ẹ ti mọ̀ pé òun ti ní stroke nìyẹn. Kó ètè sáré. Àbí tí kò lè gbọ́wọ́ sókè, àbí kò gbẹ́sẹ̀ sókè, ẹni ẹ ti ní stroke nìyẹn. Tí wọ́n gbọ́ sókè ọwọ́ ẹ̀ máa wálẹ̀. Àbí tó ń bẹ speech kò lè ọ̀rẹ́ ò jágara, ẹni ẹ ti ní stroke nìyẹn. So ẹni ìwà gbọ́dọ̀ waste lásù tí yẹn náà ń pè ní time, ẹni ẹ gbọ́dọ̀ waste time àbí kó sáré kó ètè treat stroke yẹn. Now kí wá ní àwọn symptoms stroke apart from àwọn tí mo ti sọ sílẹ̀? 1. Ẹlòmíì ojú ẹ̀ ó lè affect vision ẹ̀ kó má ríran. Ẹlòmíì lè ní mental problem, bẹ́ẹ̀ ló máa ń fa mental problem. Ẹlòmíì lè ní mental problem, ẹlòmíì lè ní kò balance mọ́, kò lè dúró mọ́, ẹlòmíì lè wà ní loss of coordination, ẹlòmíì lè máa dìlú, ó lè ní delusion. So àwọn other symptoms, loss of balance, confusion, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ sẹ́ni yẹn. Now àwọn nǹkan tó ń fa stroke ni 5 sí 6 ni, but 3 ló ṣe pàtàkì jù. Ìkíní ni high blood pressure, ìkejì ni cholesterol, ìkẹta ni diabetes. Now ìta lè pè ní kẹrin àti karùn-ún. Ìkẹrin àwọn tó bá mu alcohol, tó bá mu ọtí jù ó lè fà. Àbáwọn tó gbé wọn kì í ṣe exercise tó wọ́n wà best tí kò lè move rẹ̀ gbé jẹ̀bẹ̀lẹ̀ náà ni kò ṣe exercise kò kí ń move rẹ̀ àbí kó máa jẹ́ káwọn blood flow dáadáa ní ara rẹ̀. Then not only that, àwọn tí wọn kì í jẹ balanced diet, they are prone to having stroke. Now actually treatment ischemic stroke ó yàtọ̀ sí treatment hemorrhagic stroke. Tó ń pè ischemic stroke ni tí a bá ní ischemic stroke, nǹkan tó yẹ kó ṣe ni wípé kó lo aspirin táwọn máa fi ń lò fún headache yẹn. So aspirin tá a máa ń pe aspirin ní anticoagulant. Nǹkan tá a pè anticoagulant ni pé nǹkan tó máa ń jẹ́ kí blockage kó move kó dissolve láti jẹ́ kẹ́jẹ́. So ibi tí blockage wà ní brain yẹn, ẹni tó bá lo aspirin máa dissolve clot, àwọn pè ní blood clot. Ó máa dissolve blood yẹn, clot yẹn nígbà brain kíní máa move, blood máa move. Kò ń ṣòwò nìkan, ẹni tó bá kọ́kọ́ ní stroke yìí tí kò fẹ́ ní stroke again mọ́, tó bá lo aspirin, stroke kò lè ṣẹlẹ̀ sí mọ́. So tí ẹ̀jẹ̀ bá burst síyàn ní ọpọlọ, ẹni tí ẹ̀jẹ̀ bá ti burst. Wọ́n máa fa bleeding nínú brain. Ṣé ni wọ́n lè survive ẹ̀? Ṣé ó lè survive? Ó lè survive bẹ́ẹ̀ ni. The way to survive ni pé first and foremost ó gbọ́dọ̀ control blood pressure ẹ̀. Okay. Blood pressure gbọ́dọ̀ the more tí blood pressure bá rise ni more bleeding máa ṣẹlẹ̀. Then the more tí blood pressure bá ti control blood pressure ẹni tó bá ń bleed ni o, tó bá ń mú lọ́jọ́ yẹ kí n fún example. Ẹ mọ̀ pé tí n bá ní bóyá ẹ̀ta mi ní egbò nísìnyí bí a mú ní egbò lẹ́sẹ̀, mo wá ń bu omi sínú egbò yẹn, ṣé egbò yẹn lè jí lọ́sà? But so omi tó ń wá sínú ẹ̀jẹ̀ ẹ lómi tó ń bleed nínú ibi injury yẹn, ṣùgbọ́n tí blood pressure bá ti wà control kò ní sí bleeding. So tó bá yẹ sí bí bleeding, àwọn cells yẹn máa heal up,
fún ara ẹ̀ automatically. nǹkan tá a máa ń gbọ́ ni pé Yorùbá máa ní ṣé ẹ̀jẹ̀ ta sí ẹ lọ́pọlọ ni ìgbàgbọ́ Yorùbá ni pé tẹ́jẹ̀ bá fi lè ta sí ẹ lọ́pọlọ pé èèyàn máa ya wèrè ìyẹn ń kọ́. ẹni sùúrù mo ṣàlàyé nǹkan fún yín o. mo ní tí many ways ni ẹ̀jẹ̀ kì í ta sí ọ̀lọ́pọlọ èèyàn lè ṣubú kó forí gbálẹ̀ kó dín pé bóyá ẹ̀ ń bleed nínú brain so tó tí a bá ń bleed nínú brain náà pè ní brain edema nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé kì í ṣe wèrè kì í ṣe ẹni yẹn lè ya wèrè but kì í ṣe wèrè nìkan lẹ́ni yẹn lè yà ẹni yẹn ojú ẹ lè fọ́ just like bí ọba ń bleed pẹ̀lú tó bá yà sí sort of stroke ni ẹni tó gbórí ẹ̀ gbálẹ̀ ó lè develop stroke tó bá bleed ó lè má lè rìn yes ó lè má balance mọ́ ẹlòmíì kan gbàbẹ̀ lọ ó lè wà unconscious bẹ́ẹ̀ tó bá ní ẹ̀jẹ̀ ta sí ọ̀lọ́pọlọ ká lè sọ stroke náà pé ẹ̀jẹ̀ ta sí ọ̀lọ́pọlọ náà torí ẹni stroke patient mi kò ní gbọ́ràn mọ́ èmi máa ya wèrè bẹ́ẹ̀ ni ṣùgbọ́n báwo la ṣe fẹ́ tọ́jú àwọn stroke yìí àṣírí ìwòsàn herbal amẹ́pẹ̀ ní astragalus root the medical name is astragalus membranaceus astragalus but simply we can simply call it astragalus root China ló ti wá ẹ bá rò pé àwọn China ló ní herbal medicine nǹkan táwọn China lò láti kọ́ bí 2000 years ago tó fi ń treat stroke nìyẹn so now ó dẹ̀ wà ní Nàìjíríà tí a bá lọ sí Jumia èèyàn máa rí tí a bá gbọ́gbọ́ ẹ̀ astragalus èèyàn fẹ́ rà èèyàn máa rí rà so iṣẹ́ tó ń ṣe ni wípé ẹ má gbàgbé o mo ní nǹkan kan tó máa ń fa stroke high blood pressure diabetes sugar so mẹ́ta yẹn ni astragalus máa ń lower tẹ́tí tó bá lè ẹ̀ confirm ẹ̀ bẹ́ẹ̀ ni can astragalus lower blood pressure can astragalus lower cholesterol can astragalus lower high blood sugar mẹ́ta ló ń lower ẹ lọ kí ọkọ̀ gbọ́gbọ́ ẹ̀ kó wọ́n gbé sóòótọ́ ni mò ń sọ ó ń lower mẹ́tẹ̀ẹ̀ta nǹkan tẹ̀ tí ń lower mẹ́tẹ̀ẹ̀ta so nǹkan ẹ̀wọ̀n bí tí àìsàn bá ṣèyàn tí yàn bá lọ tákù nǹkan tó fa àìsàn yẹn ṣé ẹni àárẹ̀ ò ní tètè yá. so astragalus máa lọ tákù àwọn the root cause of stroke tó bá ti defeat ẹ̀ that means that person is okay it's healed but tó bá ń pẹ́ bóyá èèyàn níbi ischemic stroke tó ń gbé kó kàn fẹ́ lo medical tí medical tó astragalus ṣiṣẹ́ ju medical wọn lọ torí pé medical náà máa ń lo bóyá bí aspirin tó máa ń lò fún headache aspirin tó máa ń lò fún headache tó yẹ bá ń lò èyí tó dájú ní dispersible èyí tó máa ń fi sínú omi ẹ̀wọ̀n tó máa ń fi sínú omi tó máa ń yọ kẹwàá mu nǹkan mẹ́ta ló máa ṣe one ẹni tó bá ní ischemic stroke ó máa blood àwọn máa pè aspirin yẹn máa pè ní anticoagulant iṣẹ́ tó máa ṣe ni pé gbogbo blockage tó wà ní mo kọ́ pé ischemic stroke blockage ló fà hemorrhage stroke ní bleeding so blockage yẹn anticoagulant yẹn ó máa tú gbogbo blockage yẹn síra ẹ̀jẹ̀ á lè máa flow so that àwọn cells tó wà ní brain máa lè ní oxygenated blood láti lè ṣiṣẹ́ for perfectly now not only that n pé ó máa ń tú blockage ó máa ń jẹ́ kí blood flow dáadáa number two ó máa ń jẹ́ kí apart from pé ó máa ń jẹ́ kí blood flow dáadáa àbẹ̀ṣẹ́ tó tún máa ń ṣe ni pé ẹni tó bá ti ní stroke tẹ́lẹ̀ kò ní jẹ́ kó ní recurrent of stroke then ẹni tó bá fẹ́ ní stroke láyé ẹ̀ tó bá ń lò ó kò ní ní stroke tí gbẹ́ tó dá fún ọ̀sà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá ní ọ̀sà ó lè lò so but ṣẹ́tìrí the major reason tí mo fẹ́ káwọn ọmọ ni wípé àwọn nǹkan gbòógì mẹ́ta tó ń fa stroke high blood pressure cholesterol diabetes ẹ̀wọ̀n pé high blood pressure high cholesterol high blood sugar ṣẹ́tìrí astragalus yẹn ó ń lò mẹ́ta bẹ́ẹ̀ stress lọ́wọ́ mẹ́ta tó ń fa mẹ́ta gbòógì tó ń pa àwọn tó kù yẹn àwọn ọ̀pẹ̀lẹ̀ ní àwọn minor cause ni bóyá èèyàn ń mu alcohol tí a bá ẹ máa jẹ́ alcohol tí mo sọ yẹn náà ẹni tó bá mu alcohol ló máa ní high blood pressure so ẹni tó mu alcohol ó máa ní high blood pressure so high blood pressure yẹn náà ló ń fa stroke tó so a lè group alcohol yẹn mọ́ high blood pressure ni tó mọ̀ kàn group ẹni tó mọ̀ pé ẹni tó bá mu alcohol ó máa ní high blood pressure abẹ́ mọ̀ tó bá ti ní high blood pressure àdẹ̀tí high blood pressure mọ̀kàn tó ń fa so nǹkan mẹ́ta gbòógì tó ń fa high blood pressure high cholesterol high sugar ẹni bá dẹ̀ lo astragalus root tó ti ṣe sínú capsule ó máa ń decrease mẹ́tẹ̀ẹ̀ta ẹni confirm it yes you can google it can astragalus lowers high blood pressure can astragalus lowers. Baba you know in this part of the world our man believe stroke wọ́n lè fi wọ́n fi ṣèyàn ni wọ́n fi spiritual attack ni ìyẹn ń kọ́ sà. ṣé ti rí àwọn spiritual attack yẹn zobo ni sà. kí ló ń yẹ bẹ́ẹ̀. ẹ má tẹ̀ máa fi ṣe wọ́n mo ní àwọn fún àwọn èèyàn zobo ni. ok irọ́ ni àbí.
irọ́ níbẹ̀ níta ẹ mọ nísìn tó bá tẹ̀ máa fi ṣèyàn gan wọ́n máa fi nǹkan kan kẹ́wọ́ bóyá wọ́n máa jẹ́ kí blood pressure lọ sókè àbí wọ́n jẹ́ kí sugar ẹ lọ sókè àbí wọ́n jẹ́ kí cholesterol ẹ lọ lókè bọ́n mi bóyá nǹkan kò ṣẹ́ ni ẹni wá ní stroke kó ṣẹlẹ̀ rí ẹ bá tí ẹ bá ní stroke wọ́n máa mọ nǹkan tó fa stroke yẹn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun tó wọ́n fẹ́ fún àwọn tó bá ní stroke lá advice ẹ believe fẹ́ sọ àṣírí kan fún yín 99% of stroke patients wọn ò mọ irú stroke táwọn ní bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ believe báwọn ní stroke ni doctor yẹn go doctor mi gan ní ṣàlàyé fún wọn pé ischemic stroke lẹ́ni àbí hemorrhagic stroke lẹ́ni téèyàn bá dẹ̀ mọ irú stroke tó ní onímọ̀ bóyá máa confront ẹ̀ láti treat ẹ̀. So mo employ àwọn stroke patient kọ́ confront doctor wọn doctor irú stroke wo ni mo ní kọ́ bá lè rọ́nà àbáyọ but tí a bá ní ischemic stroke àti hemorrhagic stroke aṣọ yẹn ó ṣiṣẹ́ fún méjì but tó bá gbé ìyàwó lo aspirin ischemic stroke nìkan ló ṣiṣẹ́ fún àbí transient ischemic stroke èyí ni ẹ̀sà. ìyẹn náà kedere ẹni tó bá ní ọ̀sà bọ̀lọ̀ tún lò ó. ẹni tó bá ní ọ̀sà ò lè lo aspirin wọn. kí ló wá lè lò kí ló lè lò. ẹni tó bá ní ọ̀sà kó lo astragalus bẹ́ẹ̀ni. láti fi combat ẹ̀. láti fi combat ẹ̀. tí a bá lo astragalus láàrin 3 months ó máa dìde bẹ́ẹ̀ni láàrin 3 months. bọ̀ nínú ọ̀rọ̀ yín lẹ́kọ̀ọ́ ẹ sọ pé tí èyí pé stroke èèyàn lè cure stroke ẹni pé èèyàn lè cure stroke within 24 hours. ó ń cure stroke. sá. ẹni pé èèyàn lè cure stroke within 24 hours how true is this sir. tí èèyàn bá ní stroke tó bá jẹ́ pé bóyá ischemic stroke ló ní tó bá lo aspirin láàrin 48 hours ó gbọ́dọ̀ máa rí changes lára ẹ̀. ṣùgbọ́n tí a bá ní either ischemic stroke or hemorrhagic stroke ẹ wọ́n pé ischemic stroke ní blockage hemorrhagic stroke ní bleeding in the brain so tí a bá lo astragalus yẹn méjì ló máa ń ṣiṣẹ́ fún láàrin 2 weeks tí a bá lo èèyàn máa ti máa rí positive changes tí wọ́n fẹ́ pẹ́ ní ẹwà bedridden tí kò lè dìde láàrin 3 months ó máa dìde kọ́ tí mo sọ nìyẹn. nọ́mbà yín kọ́ sà nọ́mbà yín fún àwọn tó máa fẹ́ tún béèrè àlàyé àbáwọn lèmi tẹ́ kí wọ́n lè tún ní àìsàn mi tó máa fẹ́ ká treat lórí ètò ẹ fi nọ́mbà yín lẹ̀. nọ́mbà mi rè 090 60 75 95 28. lẹ́ẹ̀kan sí. 090 60 75 95 28. orúkọ yín sà. èmi ni dókítà Akápò Ìbùkúndalẹ̀. Thank you, sir. God bless you, sir.